wọ́n ní 1,500 lẹ́ ń fi ilẹ̀ lójúmọ́ fún ìyàwó àtọmọ mẹ́rin. Inú ẹ̀wọ̀n ti jẹ tàárọ̀, inú ẹ̀wọ̀n ti jẹ tọ̀sán, inú ẹ̀wọ̀n ti jẹ talẹ́. Kì í ṣe pé bóyá ra food stuff sílé o. Wọ́n wá kọ̀ǹpléènì nínú ìyàwó rẹ̀. Ó ní kó lọ bèèrè lọ́wọ́ ogun ẹgbẹ́ rẹ̀. Ó ní bó ṣe ń ṣe, ó ní bó ṣe ń ṣe kórè ìbéèrè. Kódà wọ́n lè ṣàpẹrẹ bíi mẹ́ta. Ìyá alágbájá ọkọ rẹ̀ iye báyìí ní fílẹ̀, ìyá àtàmẹ̀dò iye báyìí ní lọkọ rẹ̀ ń fílẹ̀. Ṣé mọ̀ pé kákọ́ọ̀sì àwọn ọ̀rẹ́ tẹ́yìn kó káàkiri, ẹ̀yin rí àwọn ọ̀rẹ́ tán ṣe dáadáa fún ìyàwó àtọmọ ọmọ inú ilé tí àfàwọn tó jẹ́ wípé Ọlọ́run kó ṣàánú ni àti bá ń jiyàn sí. Àmọ́ tẹ́mi wá fẹ́ sọ fún yín ni wípé má jẹ́ ń rí kó gbé ẹjọ́ lọ Àgídìgbò kán wá ní ọgbẹ́nu sí máìkì nígbà ó bá di wípé sẹ́yìn lẹ lọ ọmọ yìí, ìwọ obìnrin ọmọ níkà ọ̀wárẹ̀ gbóyún àlèwà fọkànnú ilé sọ̀rọ̀ kúwọ̀ lọ ní ó béèrè lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ àbí ló wá di létà ló wá ń gbọ́ wípé nǹkan padà ń sáṣuṣẹ́ wá ìyàwó rẹ̀, wọ́n gbé ìyàwó rẹ̀ débẹ̀ wọ́n sì ń san owó gidi fún un náà wá ní wá gbẹ́nu sí máìkì ìyàwó mi ń yàlè mọ́ mi là àbí kinní kan sọ̀rọ̀ kúwọ̀ lọ ní ó béèrè lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ nígbà bá gbé débẹ̀ tí wọ́n fi ọ̀nà hàn wọ́n jẹ́ ń gbọ́ pọ̀ lọ́gbẹ́nu sí máìkì o bíbẹ̀ kọ́ tiẹ̀ ó ta ni. Kí ni mo sọ fún ọ? Tiẹ̀ ó ta ni. Ọ̀pọ̀lọpọ̀ ọnú yín ẹ̀yin náà lẹ́tùn mọ́ fi ọ̀nà hàn ìyàwó yín láti yàlè ẹ̀yin lẹ́mọ̀ fi káàtì ẹ̀ wá àzùn wípé ọ̀ní jù bẹ́ẹ̀ lọ́nà ní tòótọ́ kò tún sí ọ̀rọ̀ rí lẹ́nu rẹ̀ ọ ní ó lọ́mọ béèrè lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ bá ṣe ń ṣe àbí ọ̀dìsú ẹ̀ lẹ́yìn lájìkẹ́rì iná.